Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Monday, July 6 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí, kí gbogbo wa máa retí láti gbá àwọn nǹkan bíi lucky colour, lucky hour wa, iṣẹ́ wa, relationship wa, ire owó wa, bóyá fẹ́ rí lọ́jọ́ tòní, lucky number wa lénìí, àkókò àdúrà wa lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì níbi tá a kọrí sí láti ṣàdúrà tàbí láti wó ore lọ, bí ìlera ara wa ṣe fẹ́ rí lọ́jọ́ tòní, àwọn ibi tí ìlera ara lè tètè affect lọ́jọ́ tòní o, bẹ́ẹ̀ sì làwọn nǹkan tá a lè kíyèsí ní àgọ́ ara wa lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀nà tí a lè gbà láti fi take precaution, ìyẹn remedy ẹ̀ lọ́jọ́ tòní. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó níjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀, tó ṣe é pé ẹ máa ní àwọn èròǹgbà kan lọ́kàn lọ́tùn lósì nípa àwọn nǹkan kan tẹ́ fẹ́ gbé ní ìgbésẹ̀ àtàwọn nǹkan kan tẹ́ fẹ́ ṣe nínú ìgbésí ayé yín. Púpọ̀ ní yín lọ́jọ́ tòní ẹ máa gba ìmísí, ẹ máa gba mẹ́sẹ̀gì, máìndì yín á máa direct yín pé lágbájá báyìí ni kò rìn sí, báyìí ni kò ṣe sí lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó dára kí ẹ tẹ̀lé ohun tí máìndì yín sọ yìí, èyí máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Mo ṣeṣe láàrin kan lọ́jọ́ tòní kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ feel mysterious bákan gbà pé kẹ́ máa rìn tìfura ẹ tètè máa kẹ́fìn kan, kẹ́ tètè máa fẹ́ káǹtì kan pé nǹkan ìbò ṣe ń lọ èyí tí kì í ṣe pé bóyá spiritual ní ṣá. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú náà máa lálàá lọ́jọ́ tòní. Tẹ́ bá sùn ohun ọ̀sán gan ẹ máa lálàá, tálà náà sì máa nítumọ̀ fún ìgbésí ayé yín. Ọjọ́ ìyàjọ́ tí ó dára ló jẹ́ láti fi gbégbèsè tó jọmọ́ spiritual work pátápátá. Intuition yín ó máa lágbára gidi gan lọ́jọ́ tí tòní, ó máa lékè nǹkan dáadáa lọ́jọ́ tòní, ẹ tètè máa wà sensitive, ẹ tètè máa káàánú èèyàn lọ́jọ́ tòní, ẹ tètè máa fíìlì fún èèyàn lọ́jọ́ sí tòní. Kódà tíyàn bá níṣòro láyìíká yín gan, bí kẹ́ tètè bá gbọ̀nú ló máa rí, ẹ tètè máa pítì èèyàn pé lágbájá báwo ló ṣe ń ṣe ẹ́, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ láǹfààní láti ràn yàn lọ́wọ́ lọ́jọ́ tòní, láti báyàn sọ̀rọ̀ tó ṣe pé á mú kí ọkàn ẹni náà balẹ̀, tàbí láti pẹ̀tù síyàn lọ́kàn lọ́jọ́ sí tòní, tẹ́lẹ̀ sì máa múni yín dùn tá máa yọ yín kún. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú ilé wa solution sí problem èèyàn kan lọ́jọ́ tòní tó súnmọ́ yín. Ọjọ́ ìyàjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú pé ẹ wà totally spiritual. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó, ọkàn yín gbọ́dọ̀ balẹ̀ pẹ̀sẹ̀, ẹ fọ ọkàn yín mọ́, ẹ jìnnà sí èròkérò pátápátá lọ́jọ́ tòní. Kéni lílọ dáadáa, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn lárinrin, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Lucky number yín jẹ́ number 3 lọ́jọ́ tòní. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ sí tòní. Apá east ìyẹn ìlà oòrùn jẹ́bi tí ẹ lè kọrí sí láti ṣe prayer tàbí láti wá ore lọ lọ́jọ́ tòní. Ìlera ara yá jí pépé, ṣùgbọ́n àwọn ibi tó wà sensitive lágọ̀ọ́ ara yín tó ṣeéṣe kí nǹkan lè tè gbà wọlé tàbí kó fẹ́ máa yún yín, àtẹ́lẹsẹ̀ lè máa yún yín kó máa fún yín ní sign lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni báyìí lè máa ti jí pépé, ó sì máa ṣọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé àbí kí n rest àbí kí n relax àbí kí n sùn díẹ̀, kí action yẹn kó má fi bẹ́ẹ̀ sí tó dáadáa lọ́jọ́ sí tòní. Bákan náà sì ó ṣeéṣe kí àìsàn tètè wọnú ara tí ẹ bá expose ara yín sí àwọn àìsàn náà lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára kẹ́ rí dájú pé prevent àìsàn ní gbogbo ọ̀nà. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyàjọ́ tó dára ló jẹ́ o, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín àwọn akitiyan tí ẹ ń ṣe fún èèyàn láti jọ́ yóò ṣeéṣe kí wọ́n reward yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn ìrànlọ́wọ́ tí ẹ jẹ́ kan pẹ́ lè rí lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí. Bóyá èèyàn lẹ tí ń wò pé lágbájá tí ẹ fẹ́ fún mi lówó, bí owó iṣẹ́ kan ní customer kan fẹ́ fi ránṣẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ẹ tí ń wò pé kí ló dé tí mo wá broke tí lè tí nǹkan wá lọ báyìí, ó ṣeéṣe kí ẹ rí àǹfààní jájẹ lọ́jọ́ tòní látara èèyàn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ẹ máa ní akitiyan kan tẹ́yìn fúnra yín náà máa ṣe fún àwọn kan tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé eléyìí máa bí kí àwọn náà ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára láti fi bá ọ̀rẹ́ bójúlùmọ̀ ṣe ló jẹ́. Nínú ìjẹ́ tó ṣe pé tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ máa rá àwọn colleague tẹ́jọ bára yín ṣe tí wọ́n á gbà fún yín tí wọ́n á dúró tì yín gbágbágbá lọ́jọ́ sí tòní. Ọjọ́ yẹn máa lẹ́wọ̀n fẹ́ dáadáa, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín, wọ́n á fẹ́ràn yín. Kódà kò ní sí pé bóyá nǹkan yín dìbàjẹ́ rárá látàrí pé kẹ́ tó gbé báyìí lágbájá ti bá yín gbé, kẹ́ tó gbé báyìí tàmẹ̀dù ti bá yín gbé. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní dé láti fi socialize, ẹ bá àwọn èèyàn ṣe dáadáa. Lára bíbá àwọn èèyàn ṣe ìrànlọ́wọ́ wà ńbẹ̀, àánú wà ńbẹ̀ lọ́jọ́ sí tòní. Ẹ̀yin tẹ́ sì ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ̀yin tẹ́ ń tajà gan customer wọlé dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ lénìí, ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á dùn lárinrin, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago mọ́kànlá láàárọ̀ sí aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Àkókò àti ṣe prayer yín lọ́jọ́ tòní jẹ́ aago 3:20 sí aago 4:20. Apá south west ilẹ̀ kọrí sí láti ṣe prayer lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìlera yá jí pépé. Àwọn ibi tó wá lè dàbí ìgbà pé nǹkan lè tètè ṣe tẹ́bà kí sára náà ní pé kí ẹni jẹ̀dí tàbí kí àwọn nǹkan tó dàbí àìrókún kó máa roni, ìgúnpá kó máa roni tàbí kó òtútù fẹ́ máa mú ọ̀pọ̀lọpọ̀ yín. Má jẹ́ kí òjò pa yín lọ́jọ́ tòní, ẹ sì má fàyè gba òtútù rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ tó bá ti jẹ́ pé ó ti ní carbohydrate jẹ jìnnà sí torí ara ríru. Bákan náà sì rí ẹ mu omi dáadáa lọ́jọ́ tòní. Èyí dára púpọ̀ fún ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ní nǹkan kan tẹ máa ṣe, oníwà tẹ máa wù lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe ṣe kí ìwà náà bí ire òjijì fún yín tàbí kẹ́ dédé kẹ́fìn nǹkan lójijì tó ṣe pé ẹ̀kọ́ máa gẹ̀ẹ́sì ẹ̀ pé tí n bá ṣe báyìí iṣẹ́ mi máa lọ dáadáa, tí n bá tún gbé báyìí ó yẹ pé wọ́n ṣẹ́ mi lọ́wọ́ tó sì ṣe ṣe kí eléyìí rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́fìn ó ṣe ṣe kí yúnífásì kí ó sẹ́ndì mẹ́sẹ̀jì ńlá kan sí yín lọ́wọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní tó ṣe pé mẹ́sẹ̀jì náà tẹ bá rìsíìfù ẹ̀, tẹ bá kọ kalẹ̀, tẹ bá lò lórí iṣẹ́ yín ó máa wà ókè dáadáa, ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ó ṣe kẹ́ opportunity kan lọ́jọ́ tòní. Èèyàn lè nídìí yín fún nǹkan pàjáwìrì pé lágbájá bóyá bá mi ṣe kíni ní pàjáwìrì tó sì jẹ́ pé nǹkan náà àǹfààní wà ńbẹ̀, ìrìwó wà ńbẹ̀. Tí iṣẹ́ kékeré bá wọlé lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, ẹ welcome ẹ̀ kẹ́ ṣiṣẹ́ lé lórí. Ẹ má wulẹ̀ sẹ́yìn pé bóyá àwọ̀ iṣẹ́ yẹn ti kéré jù jàre, mi lè máa waste time ara mi lè máa dára mi láàmú lórí iṣẹ́ kékeré. Ẹ má ṣe bẹ́ẹ̀ rárá o. Tó lọ́jọ́ tòní opportunity kékeré yẹn ó lè bí nǹkan ńlá fún yín lọ́jọ́ sí tòní o. Tẹ bá lè seize ẹ̀, ẹ seize opportunity èyíkéyìí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́, ẹ lo agbára yín, ẹ lo gbogbo nǹkan yín láti fi fálẹ̀ mọ́ṣẹ́ kí iṣẹ́ lè lọ dáadáa, kí gbogbo nǹkan yín lè dùn yín pa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ẹ máa wà competitive dáadáa lọ́jọ́ tòní tẹ́lẹ̀ sì dára púpọ̀. Ire wá wọlé fún yín lọ́jọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ nọ́mbà oríire yín lọ́jọ́ tòní. Aago 10 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jẹ́ àkókò àti ṣe prayer lọ́jọ́ tòní. Apá south ìyẹn apá gúúsù ní apá ibi tẹ́ máa kọrí sí láti ṣe prayer tàbí láti wó ore lọ. Ìlera ara yín á jí pépé. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí àwọn míì nínú yín kẹfẹ́ máa experience àwọn nǹkan bíi joint pain lọ́jọ́ tòní tàbí kí àwọn oríkèéríkèé ara kí ó fẹ́ máa ro yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí ara yín tètè fẹ́ máa yà kan tàbí kí nǹkan lè tètè máa lé sí yín lára látara ara yíjájẹ lọ́jọ́ tí tòní. Ẹ jìnnà sí ibi tó bá heat ju bó ṣe yẹ lọ àti ibi tó bá tutù ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí pé kòkòrò máa gé yín jẹ. Kẹ̀sì dájú kẹ́ ṣe exercise torí ara ríro yìí. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ gbà, ọjọ́ oríire gbà lọ́jọ́ yìí jẹ́ fún yín o. Látàrí pé ọjọ́ tòní àwọn nǹkan tẹ́ ti expect pípò lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o. Àwọn akitiyan tẹ́ ń ṣe ó ṣe ṣe kí ó bí ìfọ̀kànbalẹ̀ ńlá fún yín. Ọjà tẹ́ ń tà ẹjẹ́ abúgbàjẹ́ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo èèyàn abáyín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Ohun tẹ́ ń polówó fáwọn èèyàn yẹn túbọ̀ máa polówó ẹ̀. Èní gangan lẹ máa rérè ń jẹ dáadáa. Àwọn èèyàn tí ẹ fẹ́ mọyé tẹ́ tí ẹ fẹ́ tà lásìkò yìí. Àwọn èèyàn abáyín dúnàdúrà lé lórí. Iṣẹ́ ọwọ́ yín yẹn ó máa píìkì dáadáa lọ́jọ́ tí tòní. Kọ́sítọ́mà máa wá tó ṣe é pọ̀ máa múnú yín dùn, wọ́n á máa yọ yín kún. Wá wò pé ẹ má wọrí, ẹ ṣáà ti ṣe dáadáa, màá sanwó fún yín. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní ó tẹ máa rí ire ìdùnnú. Ọ̀pọ̀lọpọ̀ ọrẹ ìdùnnú ìsìrì ó ṣeéṣe kó jẹ́ pé látọ̀nà jíjìn ni yóò ti wá tàbí látọ̀dọ̀ kọ́sítọ́mà àjòjì kan ni yóò ti wá. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú yóò ṣeéṣe kí ẹ grab àwọn ìmọ̀ kan lọ́jọ́ tòní táwọn ìmọ̀ yẹn ti máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín o. Àwọn ìmọ̀ yẹn rí dájú pé tẹ bá ń welcome inú brain yín tí ó bá ń wọlé sí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀ tí ya máa kọ́ kalẹ̀ pé bí a kì í tún ṣe báyìí, bóyá máa ránṣẹ́ mi lọ́wọ́ tó sì jẹ́ pé á ran iṣẹ́ yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú rárá. Púpọ̀ nínú yẹn ṣe prayer láàárọ̀ yìí kẹ́ tó lọ síbi iṣẹ́. Prayer tẹ́ bá ṣe ó ṣe ṣe kí ó rí tẹ́wọ́ gbà kẹ́ ṣe prayer pé àwọn èèyàn látọ̀nà jíjìn, kọ́sítọ́mà alálùbáríkà látọ̀nà jíjìn láti ilẹ̀ òkèèrè kan wá bá yín dúnàdúrà. Friday lọ́jọ́ tòní jẹ́ tẹ́ máa lómìnira dáadáa. Lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí lucky number yín lénìí sì jẹ́ nọ́mbà 9. Bẹ́ẹ̀ sì ni àkókò àti ṣe prayer yín lọ́jọ́ tòní jẹ́ àkókò aago 5 kọjá 30 ìṣẹ́jú lówùúrọ̀ kùtù sí aago 6 kọjá 30 ìṣẹ́jú lówùúrọ̀ kùtù. Apá south west dára láti kọrí sí láti ṣe prayer. Ìlera ara yá jí pépé ṣùgbọ́n àwọn nǹkan tó lè wà sensitive lágọ̀ọ́ ara yín òun náà ni ibi ọwọ́ bàrádé àbí ọwọ́ ògòrò ẹ̀yìn. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó fẹ́ máa dùn yín bákan tí ẹ bá kíyèsára. Ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ tún fẹ́ ní àwọn pain kankan níbi
òkè ìtàn báyìí bákan lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ wà ní position kan fún ìgbà pípẹ́, èyí lẹ lè fi ṣẹ́gun nǹkan yìí o. Bóyá kẹ́ jókòó fúngbà pípẹ́ àbí kẹ́ dúró fúngbà pípẹ́ àbí kẹ́ dẹ̀gbẹ́ fúngbà pípẹ́, eléyìí lè bí kí ara máa ro ni, kí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tá a bí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́. Látàrí pé púpọ̀ nù yín kò ṣeé ṣe kí ẹ rí àwọn ìyípadà tẹ́ ẹ̀ ń fẹ́. Ẹ lè rí àwọn transformation tí ẹ̀ ń fẹ́ fún ìgbésí ayé yín lọ́jọ́ tòní o. Tó ṣe pé àwọn máa sense àwọn ìyípadà kan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ fún yín. Ohun tá à ń tẹnumọ́ láti jọ́ mẹ́ta ń pé bóyá ọ̀pọ̀lọpọ̀ yín tiẹ̀ lè ráàánú gbà láti ibi tẹ́ ẹ̀ tiẹ̀ jẹ́ sí àti ibi tẹ́ ẹ̀ tiẹ̀ rò kàn. Ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó wáyé lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ bá ráàánú yẹn gbà lánàá tẹ́ ẹ̀ rí gbà ń jẹ tó ṣeé ṣe kí ó bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín wà lónìí pọ̀ ju bó ṣe yẹ lọ kẹ́ tó rí sí lọ́jọ́ tòní. Ó dára kẹ́ fè ní, kẹ́ fi ronú jinlẹ̀ nípa ayé yín. Ẹ wá àwọn nǹkan tó ṣe é pé tún lè ṣe láti jẹ́ káyé yín ní ìdàgbàsókè. Ní pàtàkì jùlọ, ẹ wá àwọn nǹkan tó ṣe é pé ó lè mú yín lọ́kàn balẹ̀. Lára àwọn nǹkan tí ẹ ní, kẹ́ fira yín lọ́kàn balẹ̀, kẹ́ jìnnà séròkérò, kẹ́ jìnnà sérò ń pé báwo mo fẹ́ ṣe, ṣé nǹkan yìí fi máa lọ dáadáa ṣá àbí kò ní lọ dáadáa. Jìnnà séròkérò pátápátá. Èrò rere ni kẹ́ bẹ̀rẹ̀ sí rò lọ́jọ́ tòní o. Ẹ fọkàn yín mọ́, kẹ́ free mind yín. Ẹ bá gbogbo àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dìpù dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn àna yín náà á dìpù dáadáa lọ́jọ́ sí tòní. Ẹ̀yin àtẹni tẹ́jọ́ ń dà kankan pọ̀, bóyá ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ bí partnership ni, á dìpù dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìjẹ́wọ́ tó ṣe é pé àǹfààní lè wọlé látọ̀dọ̀ ẹlòmíì. Àǹfààní tó fẹ́ wọlé lọ́jọ́ tòní kì í ṣe ìtẹ́ ṣe wàhálà rẹpẹtẹ fún rárá. Ẹ bá ṣe wàhálà dáadáa lọ́jọ́ tòní, owó lè wọlé o. Ṣùgbọ́n àwọn èrè kan wà tó ṣe pé ní wulẹ̀ stress rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ tó sì máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ oríire báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Tí gbogbo ọ̀pá lọ bó ṣe yẹ kó lọ, ó ṣeé ṣe kẹ́ sẹ́ǹsì yìí kó padà nú gbèsè ayé yín. Àwọn nǹkan tó bá yẹ kẹ́yìn náà ṣe tó lè má ká yín padà ẹ̀bẹ̀ sì ṣe lọ́jọ́ tòní. Ó dára, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn lárinrin. Àwọn èèyàn àtọ̀gá yín á gún régé, ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Àsìkò gbígbàdúrà yín lénìí jí aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 àṣálẹ́. Apá west jẹ́ apá ibi tó dára fún yín láti kọrí sí ìyẹn ìwọ̀ oòrùn. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yín jí pépé. Àwọn ibi tí ó ṣeé ṣe kí ó wà sensitive lágọ̀ọ́ ara yín, òun náà ni reproductive system yín àti ìwòdì ìyẹn anus yín lọ́jọ́ tòní. Ẹ mú mi dáadáa kí ìgbẹ́ yín kó má jẹ́ nǹkan tó ṣe pé ó máa le débi pé á wá fa jẹ̀díjẹ̀dí. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ sì jìnnà sí gbogbo nǹkan tó lè bí toilet infection pátápátá. Ẹ kíyèsára ní gbogbo ọ̀nà pátápátá. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ oríire, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Látàrí pé púpọ̀ nù yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó tún wọnú ara sí, kó tún dùn yín gbà sí dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa nífẹ̀ẹ́ ara yín púpọ̀ lọ́jọ́ tòní o. Kódà ó máa ní nǹkan tẹ́ máa ṣe fún wọn lọ́jọ́ tòní, ó sì máa lóhun táwọn náà máa ṣe fún yín. Tá múnú yín dùn, tá máa yọ yín kún. Ara olólùfẹ́ ló ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín ti rí àǹfààní lọ́jọ́ sí tòní. Tó bá ṣe pé kankan ṣẹlẹ̀ láàrin yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbẹ́ nílò request kan látọ̀dọ̀ wọn, ọjọ́ tòní dára láti fi béèrè, láti fi ní lágbájá nǹkan báyìí tí mo fẹ́, ò dẹ̀ wá ṣe fún mi. Ìgbìyànjú tí mo ní kó bá mi ṣe, ò dẹ̀ wá bá mi ṣe. Tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyàwó mi nǹkan báyìí ni mo fẹ́ kó wù níwà. Ó ṣeé ṣe kí gbogbo eléyìí kó bọ́ sójú ọwọ́ ẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára láti fi rí dájú pé àwọn èèyàn tó lólùfẹ́ yín ó gún régé, ó wọnú ara dáadáa, tí ò sì ní sí wàhálà, tí ò ní sí dààmú. Ọjọ́ tòní jẹ́ tó dára púpọ̀ láti fi wà pẹ̀lú olólùfẹ́ yín o. Láti fi jọ jíròrò nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín. Tó bá yẹ pé wọ́n ṣẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ foríjì wọ́n, kẹ́ free wọn dáadáa, kí gbogbo nǹkan tó lọ kó lọ. Kẹ́ sì request fún pé lágbájá nǹkan tó ṣe ń gbà náà má ṣe mọ́. Nǹkan báyìí mo fẹ́ kó tún máa ṣe báyìí. Eléyìí lè bí káàrin yín kó tún gún régé dáadáa lọ́jọ́ ti tòní o. Ẹ̀yin tẹ́ ń daṣẹ́pọ̀ pẹ̀lú ìyàn náà, ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ ara yín náà, ó ṣeé ṣe kẹ́ rí ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ọkàn ìfẹ́ ni kẹ́ ní, kẹ́ fi nawọ́ ìfẹ́ sáwọn èèyàn, káwọn èèyàn náà nawọ́ ìfẹ́ sí yín padà. Ọjọ́ oríire ló jẹ́, tíṣẹ́ á lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn tá lárinrin. Ire owó gan lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Lucky nọ́mbà yín jẹ́ nọ́mbà 7. Àkókò àti ṣe prayer yín láṣálẹ́ tòní jẹ́ àkókò aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́. Apá south dára láti kọrí sí, ìyẹn apá gúúsù láti ṣe prayer tàbí láti wá àánú lọ. Ìlera ara yá jí pépé. Ṣùgbọ́n àwọn ibi tó ṣeé ṣe kí àìlera díẹ̀ ti jẹyọ, òun ní pé kọ́wọ́ bàràdì sì máa roni àbí kidney issue. Ọlọ́run ní jẹ́ kẹ́ ní kidney issue lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mu omi dáadáa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má jẹ nǹkan tó ṣe pé ó kù díẹ̀ kó bàjẹ́, àkíní sì dà. Bàbá sì gbóòórùn ẹ̀, ó sì wà okay, ó sì fine. Nǹkan tó fresh, òun ni kí ẹ jẹ lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó sì ti preserve
tó ṣe pé expiry date ẹ ti kó oṣù kan, ẹ rí dájú pé kí ẹ sára pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ó sì lè jẹ́ pé ẹ ti ń busy láti jọ́ yìí, ẹ̀yìn ní ó ṣeé ṣe kí ẹ máa round up àwọn kankan lọ́jọ́ tòní tẹ fẹ́ set inú gbèsè ayé yín, tẹ fẹ́ gbèsè inú gbèsè ayé yín. Púpọ̀ ní sì rí tá ìlera ń bá fínra, ó ṣeé ṣe kí ó fẹ́ máa yanjú lọ́jọ́ tòní, kẹ máa ní àlàáfíà ara pípé lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó dára kí ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí àìlera yín. Àìlera kékeré tó bá jẹyọ ẹ má wòran rárá, tó bá gba kí ẹ lògùn sí kí ẹ lògùn sí. Èyí sì dára láti ṣàkitiyan lórí gbogbo nǹkan yín pátápátá. Táàkì àti wọlé dáadáa lọ́jọ́ tòní. Àwọn ìtẹ́fẹ́ ṣe ńlẹ̀ sì wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn míì tún máa wọlé lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ mójútó níbi iṣẹ́ yín. Stress díẹ̀ lè fẹ́ wáyé, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ni kẹ́ rí dájú pé ẹ fàyè gba distraction lé lórí, kẹ́ focus lé lórí, kẹ́ lè ṣàṣeyọrí. Ẹ má procrastinate, ẹ má lò dọ́là kí n tó ṣe gbá, ó dọ́là kí n tó ṣàwo mi ráyè ó rẹ̀ mí. Ẹ ké sára lọ́jọ́ tòní, tó bá rẹ̀yìn kẹ́ wá àkókò láti sinmi dára. Kò sí bẹ́ẹ̀ ṣe lè busy tó, tẹ́ bá ti ń feel bí ìgbà pé àìlera ń dà yín láàmú, ẹ tìyà wá àkókò láti sinmi bó ṣe fún 30 minutes kẹ́ tún padà sẹ́nu iṣẹ́. Ọjọ́ tòní ṣá lọ dáadáa, tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa, ire wá wọlé fún yín lọ́jọ́ tòní látara títẹpá mọ́ṣẹ́ yín pẹ̀lú. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á wà okay, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín fókọ̀sì yín lórí iṣẹ́ yín báyìí ló máa dálé lórí lọ́jọ́ tòní. Bí ìjẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò àti ṣe prayer lọ́jọ́ tòní. Apá southwest ìyẹn gúúsù mọ́ ìwọ̀ oòrùn ó jápa bí tẹ́ lè kọrí sí láti ṣe prayer lọ́jọ́ tòní. Inú kíkún, ìsàlẹ̀ inú kíkan, inú rírun, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè jẹ́ àìsàn tó ṣeéṣe kó fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ tí tòní. Tẹ́ bá kíyèsára, ẹ jìnnà sí jíjẹ oúnjẹ lápọ̀jù lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí mímu àwọn nǹkan tó ṣe pé ó wà carbonated lọ́jọ́ tí tòní. Ó jẹ́ tẹ́ bá mọ̀ pé tí n bá jẹ oúnjẹ yìí ó lè dánú mi láàmú, rí dájú pé jìnnà sí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22, ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́. Ẹ̀yin gangan ló lóríire ní. Owó á wọlé fún yín dáadáa lénìí. Gbogbo ohun tẹ́ bá ń ṣe tìdùnnú tayọ̀ báyìí lẹ́ fi máa ṣe. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ẹ máa ní òmìnira dáadáa. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ dáadáa lọ́jọ́ tí tòní. Orí á já wọlé látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ohun tẹ́ ti rò pé bóyá kò sọ́nà ń bẹ̀ mọ́, àbí customer tẹ́ ti rò pé wò bóyá ẹni tí lọ tó sì jẹ́ pọ́nà wọ́n jìn sí yóò ṣeéṣe kí wọ́n tún wọlé padà lọ́jọ́ tòní. Bí wọ́n ṣe yín lóore kẹrẹ́ àdúgbà látọ̀dọ̀ wọn lọ́jọ́ tí tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín communication ẹ̀yin àtàwọn tó wọ̀gbà yín ká, communication yín máa strong dáadáa lọ́jọ́ tòní. Ní pàtàkì, iṣẹ́ yín máa gbòòrò dáadáa, á ní visibility dáadáa, á tún wá advance dáadáa lọ́jọ́ tòní táwọn èèyàn á gbá tiẹ̀ dáadáa. Ẹ máa ní àwọn ọgbọ́n kan àbáwọn ọgbọ́n opportunity kan tó ṣe pé ẹ máa kẹ́fín tẹ́ máa mọ̀ pé Ọlọ́run ṣe tí mo mọ̀ nípa nǹkan yìí, tí n bá tún ṣe nǹkan yìí máa jáwó dáadáa, jẹ́ n kówó lé nǹkan yìí lórí bóyá màá rí ire gbámú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Ire á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní látọ̀dọ̀ àwọn èèyàn. Gbogbo nǹkan yín á lọ sòsé. Èyí tẹ́ bá fọwọ́ bàbá yá bẹ̀ sí dún fún yín. Gbogbo ohun tẹ́ bá ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ tìdùnnú àtayọ̀ lẹ́ máa fi ṣe, tó ṣe pé àṣeyọrí sì wà lórí ẹ̀ dáadáa. Àwọn èèyàn sì like iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Wọ́n nífẹ̀ẹ́ sí creativity yín. Ọpọlọ yá jí pépé dáadáa lọ́jọ́ tòní láti fi falẹ̀ mọ́ nǹkan. Gbogbo àwa dán Yorùbá tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Àwọn nǹkan tá tẹ́ yín lọ́rùn láṣẹlẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé falẹ̀ mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrí dáadáa gbámú. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Lime green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky number fún yín lọ́jọ́ tòní. Aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. East dára púpọ̀ láti kọjú sí ìyẹn ìlà oòrùn láti ṣe prayer láti wó ore lọ. Ìlera ara jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ó kàn ṣeé ṣe kí ògòrò ẹ̀yìn, ọ̀pá ẹ̀yìn kó fẹ́ máa ròyìn bákan ní ọjọ́ tí tòní. Ẹ jìnnà sí nǹkan tó lè mú káya yín lágàárà, bóyá bí àwọn bad news ní. Àbẹ́yìn tẹ́ jẹ́ ọmọdé kí ẹ máa ṣàwọn erépá tó bá ti lágbára jù tó lè mú káya yín máa ṣe gbìgbìgbìgbì, kí ẹ jìnnà sí lọ́jọ́ tòní. Ẹ sì máa gbé nǹkan tó lágbára jù ẹ̀mí yín lọ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin èèyàn àti fámìlì yín. Ìbáṣepọ̀ yín máa gún régé. Púpọ̀ nínú yín náà sì rèé. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ inú ilé àbọ̀rọ̀ fámìlì kó fẹ́ ka yín lára díẹ̀ bákan. Gbogbo ọ̀nà lẹ máa wá láti rí dájú pé at least ilé yín tiẹ̀ káàmù, ọkàn tiẹ̀ balẹ̀ pẹ̀sẹ̀, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ohun tó bá ń ṣẹlẹ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín, abẹ́rẹ́ èèyàn àti ọmọ, abẹ́rẹ́ èèyàn àti ìyá àbí bàbá, ó ṣeé ṣe kó máa wọ̀nyí lásìkò yìí láti wà láàfíà yẹn, láti rí dájú pé ó gbẹ rọrùn láàrin yín, kí ilé yín tòrò kó lárinrin. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní, ilé náà lọ́pọ̀lọpọ̀ máa wà. Ẹ̀yin tẹ́ bá sì sí nílé, ọkàn yín máa wà nílé dáadáa lọ́jọ́ tí tòní. Ẹ rí dájú pé àyíká yín wà ní mọ́tótó, ẹ̀yin fúnra lára yín wà ní mọ́tótó dáadáa lọ́jọ́ tí tòní. Torí mọ́tótó báyìí ló lè ṣẹ́gun gbogbo àrùn pátápátá.
ẹ̀yin tẹ́ bá ń ṣe bísínẹ́sì afẹ́fẹ́ péyàn fún náà lọ́wọ́ ó dára kẹ́ wà láyìíká ilé yín láti ṣe eléyìí tàbí inú yàrá yín gangan láti ṣe eléyìí ó ṣeé ṣe kí nǹkan náà kí ó kílìkì dáadáa lọ́jọ́ ti tòní. Ire wà ní àyíká ilé yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń iṣẹ́ láti ilé ẹ máa rí gbámú dáadáa lọ́jọ́ ti tòní. ṣùgbọ́n èní dára púpọ̀ special day ní láti fi mójútó ọ̀rọ̀ family láti fi rí dájú pé inú ilé yín gan wà ní títò. Púpọ̀ ọ̀run yín gan lè máa wò pé bóyá bí inú ilé tiẹ̀ ṣe rí bóyá ká gbélé báyìí bóyá ká ṣe lé báyìí bí àwọn arrangement kọ̀ọ̀kan tó tún lè give in space dáadáa fún inú ilé láti jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà kó fẹ́ wọlé lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí pàápàá ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:10 ní ọ̀sán sí aago 3:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí nọ́mbà 1 sì jẹ́ lucky number fún yín lọ́jọ́ tòní. Aago 6:30 láàárọ̀ sí aago 7:30 láàárọ̀ kùtù jí àkókò oríire fún yín láti ṣe prayer dáadáa lọ́jọ́ ti tòní. Nọ́ọ̀sì jẹ́bi tẹ́ máa kọrí sí lọ́jọ́ tòní láti ṣe prayer ìyẹn apá àríwá. Púpọ̀ nínú yín sì rí ìlera ara yín á jí pépé ṣùgbọ́n àwọn míì nínú yín tó ṣeéṣe kí wọ́n máa kẹ́fìn àìlera díẹ̀. Àwọn àyè tó lè fi máa kẹ́fìn náà ní pé kí àyà wọn máa dédé máa ṣe gbìgbìgbì. Ikọ́ àti kàtá tàbí òtútù lè máa mú wọn bákan lọ́jọ́ ti tòní. Ìrònú àròjù kò dára lọ́jọ́ tòní. Ẹ sì jìnnà sí mímu nǹkan tó tutù ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ooru tó tún gbóná ju bó ṣe yẹ lọ. Kẹ̀kẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ rere ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé peace talk máa wáyé láàrin èèyàn àtèèyàn kan tó súnmọ́ yín tó ṣe é pé ẹ máa pèpè fún àlàáfíà. Ẹ máa bá wọn sọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ àlàáfíà lọ́jọ́ ti tòní. Ọpọlọ yín á jí pépé dáadáa. Tẹ máa ní inspiration dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ máa mọ̀ nǹkan tó yẹ lásìkò tó yẹ. Kò ní sí lack of clarity yẹn rẹpẹtẹ lọ́jọ́ tòní. Clarity máa wà. Tẹ máa mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Tẹ máa ní ìwòye sí gidi lórí àwọn kankan nínú ìgbésí ayé yín lásìkò yìí. Pàápàá lórí àwọn nǹkan tẹ fẹ́ gbé ṣe ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi mójútó ọ̀rọ̀ life yín. Tẹ bá rẹni tẹ fẹ́ bá sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ bóyá fún ìgbésí ayé ni àbí fún life yín láti dàgbàsókè ẹ lè bá wọn sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Kò sí wàhálà ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ lákìtìyàn kan tẹ fẹ́ ṣe bóyá nípasẹ̀ ọ̀rọ̀ sísọ láti mọ́kàn àwọn ọmọlàkejì kan balẹ̀ lọ́jọ́ tòní. Àárín ẹ̀yin àti àwọn ẹ̀gbọ́n àbábúrò yín á gúnrégé dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin àti èèyàn jọ máa jíròrò dáadáa lọ́jọ́ tòní tí ìjíròrò yín sì máa bíire. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kẹ́ polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá kọ́sítọ́mà àwòjọ́ dáadáa lágbájá báyìí ni kẹ́ pọ́n wọn lé kẹ́ yẹ́ wọn sí lọ́jọ́ tòní káwọn náà lè ṣe dáadáa sí yín. Ọ̀rọ̀ ẹnu yín sì máa jẹ́ tó ṣe pé awúwo á fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ lè fẹnu yẹn ṣe prayer lọ́jọ́ tòní. Ẹ lè fẹnu yẹn pàṣẹ nǹkan rere sínú ayé yín lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé dáadáa bí mo yẹ sọ lọ́jọ́ tòní tí inspiration máa wọlé dáadáa fún yín. Iṣẹ́ á lọ dáadáa. Tẹ bá lè lo tactics ń pé kẹ́ fi ohun ẹnu yín báyìí kẹ́ fi polówó iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni àwọn inspiration tó sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ kí ẹ lò ó tàbí kẹ́ pa àwọn customer yín gan fúnra yín gbé lágbájá ṣe ìrajà lénìí. Ó ṣeéṣe kí lè ràn yín lọ́wọ́ dáadáa láàyè iṣẹ́ tí owó gan sì lè wọlé fún yín. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà àdúrà láàrin nítorí ẹ máa ráyè àti ìròjọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:10 ní ọ̀sán sí aago 2:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Lucky number yín lénìí jẹ́ nọ́mbà 9. Àkókò aago 3:15 ní òru sí aago 4:15 lóru jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Ó sì jẹ́ pé apá àríwá ìyẹn náà ti jẹ́bi tẹ́ lè kọrí sí láti ṣe prayer ọ̀hún. Ìlera ara yá jí pépé ṣùgbọ́n àwọn ibi tó ṣeéṣe kí àìlera díẹ̀ ti jẹyọ náà ni bóyá bí apá ríro, ọrùn ọwọ́ dídùn tàbí kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ fẹ́ máa mí kí mímí yín fẹ́ máa wà ṣálò bákan kó ìdènà síbi tí smoke bá wà rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ stress ọrùn ọwọ́ yín ju bó ṣe yẹ lọ bóyá à ń type ju bó ṣe yẹ lọ. Tí stress bá sì pọ̀jù lọ́jọ́ tòní ó lè fa ìlera díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ ìdíwọ́ tó ṣe é pé ọwọ́ wọlé ọjọ́ tòní ọ̀pọ̀ nínú yín ó ṣeéṣe kí ẹ sense àwọn transformation kan nígbèsí ayé yín. Àwọn nǹkan kan máa wà tó ṣe é pé máa ṣe tàbí tó yẹ pé èèyàn kan ló máa request ẹ̀ látọ̀dọ̀ yín tó ṣe é pé nǹkan náà lè bí ìyípo padà fún yín. Nǹkan náà lè bí kọ́wọ́ yín ba nǹkan tẹ́ fẹ́ lọ́jọ́ ti tòní. Ọwọ́ wọlé ọjọ́ tòní ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ achieve nǹkan kan tó ṣe é pé nǹkan náà máa jẹ́ nǹkan tá múnú yín dùn tá máa yọ yín kún dáadáa lénìí. Achievement ilé wa bí opportunity ẹ ti ya grab ẹ má ní pé bóyá iṣẹ́ kékeré ni iṣẹ́ yìí mi lè ṣe jàre. Ẹ ti jẹ́ kó opportunity lọ nìyẹn. Má jẹ́ kó opportunity kankan bọ́ ọmọ yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ ti ń sakitiyan láti jọ́ mẹ́ta láti rí dájú àwọn rẹ̀ kan wọlé tọ̀ yín wá. Ẹ̀yin gan tiraka láti rí dájú pé ó gbẹ lọ dáadáa fún yín ṣùgbọ́n ọwọ́ rọ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí luck. Nǹkan tẹ́ ti ń kanlẹ̀kùn ẹ̀ pé kí n ti ẹ̀rí kíní ìgbámú kí n ti ẹ̀rí kíní ìrà kí n ti ẹ̀rí àṣìbò ṣeéṣe kí ẹ̀rí àṣìbò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n inú yín ó máa lékè nǹkan dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ní ọgbọ́n inú dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé tẹ bá rò báyìí ó ṣeéṣe kí nǹkan kan jẹyọ tó ṣe é pé tẹ bá mú lò fún gbèsè ayé yín á ràn gbèsè ayé yín lọ́wọ́ dáadáa.
púpọ̀ ọdún yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pẹ̀lú ìná àpá, ẹ má ná ìná àpá lọ́jọ́ tòní. Ẹ sì ṣọ́ra ṣe gbogbo ànúkọ́lé yẹn ń ṣe. Ó dára kẹ́ fowópamọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́jọ́ iwájú. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà àgúnrégé, ire owó gan lè wọlé fún yín lọ́jọ́ tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number fún yín lénìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò àti ṣe prayer lọ́jọ́ tòní fún yín. Apá sáùtù ìyẹn gúúsù jápa bí tẹ̀lé kọrí sí tàdúrà yín tún lè gbà jùlọ tẹ́sí tún lè ráǹfààní àti opportunity dáadáa. Ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní. Àwọn ibi tó dàbí ìgbà pó wà sensitive lágọ̀ọ́ ara yín, ọ̀nà fún yín àtàwọn èjìká ó ṣeéṣe kó máa ròyìn bákan lọ́jọ́ tí tòní. Kẹ́kẹ́ sára ìlú nǹkan tẹ́ ń jẹ kò dára kẹ́ gbóúnjẹ jẹ lọ́wọ́ èèyàn lọ́jọ́ tí tòní. Ẹ sì jẹ oúnjẹ tó wà healthy dáadáa lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ sọ̀rọ̀ àsọjù. Tẹ́ bá sọ̀rọ̀ fún ìgbà pípẹ́ ju bó ṣe yẹ lọ, ó lè há ohun yín lọ́jọ́ tòní. Sì má tọrùn sẹ́gbẹ́ kan fún ìgbà pípẹ́ lọ́jọ́ tòní kí ọ̀run má bàa máa ròyìn. Kẹ́kẹ́ sára lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ oríire gbà ló jẹ́ ní gbogbo ọ̀nà tó ṣe pé gbogbo nǹkan yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Àǹfààní á wọlé látara akitiyan tẹ́ ẹ ṣe lénìí. Ẹ máa ríre gbá mú wá wọlé fún yín látara nǹkan tẹ́yìn fúnra yín pilẹ̀, pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ ṣe ọwọ́ tó ṣe pọ́pọlọ yín báyìí lẹ fi ń pilẹ̀ tàbí ṣe ọpọlọ lọ́jọ́ tòní. Ẹ máa ríre gbá mú dáadáa. Ìmísí tẹ́ ń fẹ́ láti lè rí owó, ọ̀nà tẹ́ lè gbà rí owó lọ́jọ́ tòní, ọkàn yín ní kẹ́ tẹ̀lé o. Ọkàn yín á dára, ẹ sì ń gbé lágbájá tó bá rìn báyìí tó bá ṣe báyìí tó ṣeéṣe kí nǹkan kan jáde láti bẹ̀. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní gan ire òjijì kan lè wọlé fún yín, opportunity kan lè wọlé lójijì fún yín. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó ṣe pé opportunity lè wáyé látọ̀dọ̀ ọ̀rẹ́, tó wá látọ̀dọ̀ ẹ̀gbọ́n tàbí látọ̀dọ̀ àbúrò tó ṣe pé àǹfààní máa jẹ́ tó ṣe pé tẹ́ bá rí gbámú á ràn yín lọ́wọ́ kódò lè mú kí ayé yín kan kó yí padà sí rere lọ́jọ́ tòní. Àǹfààní sílẹ̀ dáadáa fún yín lọ́jọ́ tòní tó ṣe pé máa rí gbámú dáadáa. Ẹ máa rá àǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Akitiyan yín láti rí dájú pé ayé yín ní ìdàgbàsókè, láti rí dájú pé ẹ̀yin fúnra yín náà ẹ jẹ́ èèyàn. Ó ṣeéṣe kí ẹ bẹ̀ sí sẹ́ǹsì ń pé akitiyan yín ti ń jọ dáadáa lọ́jọ́ tí tòní. Ẹ má wá gbéraga rárá, kí ẹ ní ìrẹ̀lẹ̀ ló dára. Ẹ sì má ṣe ń pẹ́ fẹ́ wá selfish rárá, ẹ wà selfless ló dára. Àwọn èèyàn máa rọ̀gbà yín ká. Ìrírí adé ìfọ̀kànbalẹ̀ adé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n èyí tó jà jùlọ náà ni pé kẹ́ trust instinct yín tó bá ti di bí ọ̀rọ̀ owó. Kẹ́ sì má fowó tàfàlà ju bó ṣe yẹ lọ. Kẹ́ má fowó tàràkà. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ owó náà la máa gbé yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní bí ìgbà pé mo nílò igbá mo nílò àwo tó sì ṣeṣe kí Elédùmarè kó bá yín ṣe kẹ́rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Creativity yín máa speak fún yín dáadáa lọ́jọ́ tòní. Táwọn èèyàn bá yín dúnàdúrà tá ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number fún yín lọ́jọ́ tòní. Àkókò aago 1:15 ní òru sí aago 2:15 lóru gànjọ́ jí àkókò àti ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Apá east jẹ́ bí tẹ́ lè kọrí sí ìyẹn ìlà oòrùn láti ṣe prayer láti wọ́ opportunity lọ. Ó ṣeéṣe kára yín jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ́ bá kíyèsára lọ́jọ́ tòní ó ṣeéṣe kí orí fífọ́ kó wáyé fún yín tẹ́ bá ronú púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń jẹ nǹkan tó lágbára jù àbí nǹkan tó le jù ó ṣeéṣe kí páàrì kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Tẹ́ bá ti gbé nǹkan tó wúwo jù sí agbárí yín kò ní sí nǹkan tó jọ mórí fífọ́. Ẹ máa free dáadáa lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.